A kú dédé wòyí, ẹ̀yin èèyàn mi. Mo kí wa nínú ilé aláyọ̀. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Pòrògodò ayé kò ní lù fún gbogbo wa jọ o. Ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti subscribe sórí channel mi kẹ́ lè máa láǹfààní àti máa gbọ́ wa, torí nǹkan tí mo mú wá ó pọ̀. Àìsàn mẹ́yẹ bọ̀ lápò ni. Ó pọ̀, àìsàn mẹ́yẹ bọ̀ lápò ni. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Hafiz Abolade. Nǹkan tí mo mú wá fún wa ní èní, òun náà ni àgbo ọfà. Àwọn aráyé ò ní ta wá ní ọfà o. Àtèmi, àtẹ̀yin, tẹbí tará wa, aráyé ò ní ta wá ní ọfà. A ní rí ìbínú ayé. Àgbo ọfà tí mo mú wá, kí ni a máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá èpo igi àràbà, èpo igi àràbà àti ẹ̀rù alamọ. Èpo igi àràbà àti ẹ̀rù alamọ. Ẹ jẹ́ ká sè é lágbo, ẹ jẹ́ ká fomi sí i, ká sè é kó jiná. Tó bá ti jiná, ẹ jẹ́ kí ẹni tí ọfà bá wà ní ara ẹ̀ kó máa lo àgbo yìí. Ẹ jẹ́ kó máa lo àgbo yìí. Ó dára gan. Àgbo ọfà tó dájú ni. Lẹ́yìn náà, tí a bá ti wá lo àgbo yìí, tí a bá ń lo àgbo yìí lọ́wọ́, ẹ jẹ́ ká lọ ra ọṣẹ dúdú. Ọṣẹ dúdú, ẹ jẹ́ ká fomi sí i, ká fomi ṣe papọ̀. A lè fi odó gún, a lè gún lórí ọlọ. Ká ṣá fomi sí i, ká rí pé ọṣẹ yẹn tútúmúyá tó máa ń túmúyá yẹn, kó má lè túmúyá mọ́, kó lẹ́ papọ̀ mọ́ra wọn. Ẹ jẹ́ ká wá ọ̀pọ̀lọ́ ààyè. Ọ̀pọ̀lọ́ ààyè, ó lè jẹ́ ọ̀pọ̀lọ́ ní ńlá tàbí kékeré. Bá bá ṣe fẹ́ kí nǹkan yẹn pọ̀ sí ni. A lè lo ọ̀pọ̀lọ́ kékeré, bẹ́ẹ̀ ni a lè lo ọ̀pọ̀lọ́ ní ńlá. A bá ti mú ọ̀pọ̀lọ́ yìí, ṣé rí ọṣẹ tí a fomi sí yìí, a wá jin ọṣẹ yìí ní àárín. A jin ní àárín tó máa jìn kòtò. Tó ti yé yín. Bá ti wá jin ọṣẹ yìí láàárín, a wá ju ọ̀pọ̀lọ́ ààyè yẹn, a jù sínú ọṣẹ tí a jìn. Ọṣẹ nìyí kí n fi ṣàpèjúwe. Ṣé mọ̀ pé ọwọ́ yìí ń sìn, ó ní ihò. Bá sì jin ọṣẹ yẹn náà nìyẹn. A wá fi ọ̀pọ̀lọ́ yẹn sí ibẹ̀. Bá ti wá fi ọ̀pọ̀lọ́ yẹn sínú ẹ̀, ẹ jẹ́ ká fi ọṣẹ yẹn náà ká fi ká fi cover ọ̀pọ̀lọ́ yẹn. Bá ti wá fi cover ọ̀pọ̀lọ́ yẹn, ẹ jẹ́ ká fi ọṣẹ yẹn sínú apẹ tí a fi ń jó nǹkan. Apẹ ìjó òògùn. Ká wá fi odidi atare kan ká fi lé ní orí. Ẹ jẹ́ ká jó. Tí a bá ti wá jó, tó jó dáadáa, ẹ jẹ́ ká lọ̀ ó kúnná. Tí a bá ti lọ̀ tó kúnná, ẹni tí ọfà bá wà ní ara ẹ̀ ni ó lè lo iṣẹ́ yìí o. Ẹ̀rọ ọfà ni. Ẹni tí ayé sọ ní ọfà, ayé ò ní ta wá lọ́fà bú o. Tó ti yé yín. Tí a bá ti wá jó tán, tí a ti lọ̀ tó kúnná dáadáa, ẹ jẹ́ ká bu díẹ̀ ńbẹ̀. Ṣìnáàpù, ọtí ṣìnáàpù. Ká bu díẹ̀ sínú ọtí ṣìnáàpù. Kẹ́ni yẹn kó máa mú. Ẹ jẹ́ ká tún bu díẹ̀ ká wá wo. Tó bá jẹ́ pé bóyá ẹsẹ̀ ni ọfà yẹn wà, tó bá jẹ́ pé ẹsẹ̀ ni, ó lè jẹ́ apá, ó lè jẹ́ ẹsẹ̀. Tó ti yé yín. Ẹ jẹ́ ká bu díẹ̀ nínú ẹbu tá a lọ̀ yìí. Ká bu sínú àdí. Àdí ẹ̀yàn, àdí tiwa-n-tiwa, àdí original ni o. Ká bu ẹbu náà sínú àdí. Ká máa fi pa ibi tí ọfà yẹn bá wà. Tí a bá ti ń mu àgbo, tó ti yé yín. Tí a bá ti ń mu àgbo yẹn, òun náà ni ká tún máa lo èyí tó wà nínú ṣìnáàpù. Tá a dà sínú ṣìnáàpù, ẹbu tá a jó tá a dà sínú ṣìnáàpù. Tó ti yé yín. Ẹ má jẹ́ ká gbé síra wọn o. Tí a bá ti wá ń lò, èyí tá a dà sínú àdí yẹn, òun là á máa fi pa ibi tí nǹkan yìí bá wà. Ó lè jẹ́ ọwọ́, ó lè jẹ́ ẹsẹ̀. Òun ni bá sì máa ṣe nìyẹn. Ọlọ́run á jẹ́ kí ó bá wa ní ara mu. Ọlọ́run á jẹ́ kó bá wa ní ara mu. Ọmọ aráyé ò ní ta wá ní ọfà aburú tọmọtọmọ. Ọfà ayé ò ní bà wá.
Orúkọ èmi ọmọ yín tí mò ń sọ̀rọ̀ náà ni Dr. Hafiz Abolade. Ire o.